أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Abẹ́ pẹ̀lú orúkọ Ọlọ́run ọba àjọkẹ́ ayé, ọba àṣàkírun, ọba tó ti ń bẹ kí gbogbo ohun tó máa bẹ, ọba tó tún máa bẹ nígbà tí nǹkan kan ò bá sí mọ́, ọba àná, ọba òní, ọba ọ̀la. A kí Ọlọ́run látara Ọlọ́run. Mo tún wá kí àwọn brothers and sisters wa nínú ẹ̀sìn Islam pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ̀rí kí ni nǹkan tí mo fẹ́ kájọ gbé yẹ̀wò? Òun náà ni gbogbo ta ti ń fún àánú ẹ̀sìn láti 2017 títí wọ 2018, títí 2018 náà tún wá ń parí lórí same story náà la ṣe wà. Kí ni ohun tá ń fà ní pé àwọn ẹnìkan wọ́n ń ṣẹ̀sìn bí ó ṣe yẹ kó máa ṣẹ̀sìn, àwọn kan ló ń ṣẹ̀sìn bó ṣe yẹ kó máa ṣẹ̀sìn. Ló fi wá jẹ́ pé à ń discriminate láàrin ara wa. Àwa mùsùlùmí ara wa là ń discriminate. Àwa mùsùlùmí ara wa náà là ń bára wa fà. Kò kí ń ṣe Christian against Muslim, it is now Muslim against Muslim. Tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀, tí ò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ wá ti sọ ẹ̀sìn Islam di Indian film. Ẹ̀sìn Islam ó ti wá sọ di Indian film tó tún wá ṣe ní season. Ó wá jẹ́ pé tó bá ti bọ́ sórí social media lénìí, nǹkan àkọ́kọ́ tó máa kọ́kọ́ rí ni pé àfáà kan sọ pé, àfáà kan sọ pé, Saheed Shittu sọ pé, àfáà kan sọ pé. Láti bẹ̀rẹ̀ ọdún, láti last year títí wọ January 1st títí November látún wáyé. Ẹ jẹ́ ká jọ wò láàrin ara wa, ṣé nǹkan tó kàn nìyẹn nínú ẹ̀sìn? Ṣé nǹkan tó kàn wá kù nìyẹn nínú ẹ̀sìn? Ìgbà tó wá di àná, mo rá àwọn fídíò kan, mo rá àwọn pictures kan náà. Ẹnìkan send picture kan sí mi. Ibi picture tẹ́ni ẹ send, mo rí ọ mix yẹn ni, ọ mix picture yẹn. Níbi picture yẹn, ọ gbé Shekau, olórí àwọn Boko Haram, ló wà níbi picture yẹn. Ó gbé ìbọn dání, ó wà ọ̀ká mú. Lẹ́gbẹ̀ẹ́ ó tún wá gbé picture kan sí ọkọ̀ Shekiu Shittu sẹ́gbẹ̀ẹ́. Ó mix picture yẹn papọ̀. Ìgbà tí mo wá rí picture yẹn, mo wá wò má Saheed Shittu rè, Saheed Shittu rè lọ́kọ̀ Shekiu Shittu. Ó wá kọ number 1 terrorist síwájú Shekau yẹn, olórí àwọn Boko Haram àti future terrorist síwájú ìdọ́kọ̀ Shekiu Shittu sí. Mo wá rẹ́rìn, mo wá hàn pé ó ti tó gbogbo level. So kí n tó lè wá máa sọ pé bóyá mo fẹ́ sọ̀rọ̀, bí mo fẹ́ ṣe fídíò or anything, mo rí pé kò sẹ́nibọ̀dì tó dá sí. Ó ti sọ Islam di entertainment, ó ti sọ di drama, ó ti wá ń kúrò ní drama gan, ó ti di season film. Wọ́n pé àwọn èèyàn máa ń wo fún wọn lọ́wọ́ kíní kan, lọ́wọ́ nǹkan táfà kan sọ, lọ́wọ́ bàbá kan ṣe bá fàfà, lọ́wọ́ bàbá kan ṣe ṣépè fàfà kan nínú ẹ̀sìn Islam. Ó worst gan, kò bójúmu, tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. À ń rò pé ó máa stop, but kò wá stop, ó ń continue bẹ́ẹ̀. Continuation ni, ó ń stop, kò stop jàre, ó ń continue. Débi pé àwọn kan wá ń post pictures lóríṣiríṣi pé Shekiu Shittu kíní kan ó fẹ́ bọ́ǹbù Nàìjíríà, ó wọ kámò. Bẹ́ẹ̀ náà mo rí fídíò Saheed Shittu náà lọ ṣe fídíò tiẹ̀, ó wọ kámò yẹn padà. Ó sọ pé wọn wà expose, lack of exposure ló ń dà wọ́n láàmú, pé wọn mọ̀ pé èèyàn lè wọ kámò ní outside Nigeria. Ẹ mọ̀ ń dò náà lóòótọ́, Nigeria tó bá wọ kámò tó bá ń mú ẹ, wọ́n máa nù ẹ́ bí ìgbà tó jí kí owó ni. Wọ́n fẹ́ ná yàn pa.
so do náà mentality yẹn lè wà lórí ẹlòmíì ní pé tó bá wọ kámù tó bá mú ẹ kó máa nù ẹ pé àbí tó bá jẹ́ sójà àbí tó bá jẹ́ criminal nìkan àwọn kan bẹ́ẹ̀ yẹn ṣá lóòótọ́ ní outside Nigeria o lè wọ kámù o lè wọ anywhere o lè ya picture o lè ra kámù o lè wọ tó bá like ẹ ṣùgbọ́n ó tún wá ń gbébọn dání kò ń ṣe pistol kò ń ṣe ìbọn kékeré o àwọn ìbọn Shina Rambo ìbọn tó yẹ pé tó bá yìn fún yàn ó lè ìbọn tó jẹ́ pé ó lè pààyàn mẹ́ta pọ̀ àwọn ìbọn tó heavy ni o so níbi tí fídíò tí Saheed Shittu náà dẹ̀ ṣe ó sọ pé òun ṣe fàájì pẹ̀lú àwọn ọ̀rẹ́ òun ni pé fàájì lòun ṣe ń tòun ní pé so wọn ọ̀já ni so mo tún wá rí fídíò kan náà early this morning tí àwọn àáfàá kan tó wà ní group tó wá ń pera wọn ságẹ̀sì pé Saheed Shittu yẹn kíní kan àmọ́ àwọn nǹkan tó máa ṣe fún wọ́n ṣàn plan ilé lórí mo á rẹ́rìn pé ẹ̀sìn Islam eléyìí ṣé ohun tó kàn wá kù nìyẹn ṣé ohun tó kàn wá kù nìyẹn ló wá dé pààrọ̀ yẹn wá ń fọ́ọ̀mù gang wọ́n fẹ́ ṣe burúkú fún yàn kan wọ́n fẹ́ ṣe ló wá dé pààrọ̀ kan fọ́ọ̀mù gang wọ́n fẹ́ ṣe burúkú fún yàn wọ́n fẹ́ ṣe bàjẹ́ fún yàn kò yẹ kó rí bẹ́ẹ̀ mùsùlùmí ni gbogbo wa mùsùlùmí ni gbogbo wa ìfẹ́ ló yẹ kó wà láàrin ara wa kí ló ń jẹ́ Islam ẹ̀sìn àlàáfíà al-Islam ẹ̀sìn àlàáfíà ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀sìn tí Ànábì Muhammad gbà wá látọ̀dọ̀ Ọlọ́run sallallahu alaihi wasallam fún àwọn mùsùlùmí wọn ò dẹ̀ ní ká máa ṣe burúkú síra wa wọn ò ní ká máa rojú ara wa láì dáa wọn ò ní ká máa tú ẹsẹ̀ ara wa wọn ò ní ká máa ṣe jàǹbá fúnra wa ẹ ti ń ba Islam jẹ́ gbogbo wàhálà yóò dẹ̀ ti sú wa wàláì ó ti sú wa ká ní kò ń ṣe pé ó ń gbé wá sórí social media mi personally kò tí ẹ̀ pín mi tó bá jẹ́ pé kò ń sórí social media tó jẹ́ pé láàrin wọ́n ṣe lecture káàkiri wọ́n ṣe lecture it is up to you but then gbé sórí social media débi pé àwọn Christian gan ti ń dá sí àwọn tó jẹ́ Christian tí wọn kì í ṣe Muslim wọ́n ti ń bá wọn dá sí wọ́n ti ń sọ̀rọ̀ oríṣiríṣi encourage Islam wàhálà ẹ̀ kàn fa wàhálà lọ́tún lọ́sì kò yẹ kó rí bẹ́ẹ̀ o àwọn tó ń plan lórí Saheed Shittu ó sọ pé kọfí kan ṣe kíní kan kó mọ̀ pé ogun wà ẹjọ́ afọlọ́hún bẹ̀yìn ẹ má fi nǹkan ṣe o ẹjọ́ ní tó kàn wá kù kọ́ nìyẹn o tó pé ẹni tí ń bá ṣe náà ẹ máa sọ àwọn mùsùlùmí lẹ́nu wọn máa láwọn àáfàá yẹn wọ́n ń ṣe ibi síra wọn wọ́n ń ṣe jàǹbá síra wọn ní tó kàn wá kù náà kọ́ nìyẹn o wọ́n wá jọ nítorí Ọlọ́run Saheed Shittu náà tí wọ́n bá sọ pé òun sòótọ́ ọ̀rọ̀ wàá sọ tiẹ̀ wàá fílẹ̀ nù kò wá ṣe pé wàá sọ dín pé ó ti di season film ò nígbà wàá máa bú bàbá wọn wàá máa ṣépè fáwọn bàbá wọn wàá sọ pé kinní kan no it is not done that way tó bá ẹnìkan pè Saheed Shittu lọ́jọ́ kan ẹni yẹn sọ fún pé Saheed Shittu àwọn bó ṣe ń pe àwọn èèyàn wa ó wà òkè tó ń pass lectures mo má bú bàbá àwọn èèyàn mọ́ má ṣe pé fún bàbá àwọn èèyàn mọ́ ó ní láyé o máa tọ́ bọ́ lójú fún wọn lọ ni o máa bú bàbá wọn ni àwọn bàbá wọn ní foundation wọn tó fi lè máa ṣe gbogbo ohun tó ń ṣe yẹn tó fi lè máa lórúkọ bàbá wọn ẹlòmíì tún pè ó tún sọ same thing fún ẹnì kẹta ló wá pè ló wá sọ pé má dá wọn lóhùn má bá àwọn bàbá wọn yẹn gangan ní kinní kan kábàrà wa sòótọ́ ọ̀rọ̀ fáwọn tó ti kúlẹ̀ báwo ló ṣe máa fi tẹ́nìkan bá sọ fún ẹ pé bàbá tiẹ̀ kinní kan ìyá ẹ kinní kan máa wọná ní sínú ẹ máa dùn sí kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹni tó bá ṣe ohun tí ò dáa kò lè fèsì ẹ̀ má bọ́ àwọn bàbá wọn má ṣe pé fáwọn bàbá wọn ìwọ náà dẹ̀rẹ̀ ó dẹ̀ mọ́ kò ń ṣe pé o mọ́ tó bá sọ pé àwọn bàbá wọn ló fẹ́ máa ṣépè fún ó fẹ́ máa bú wọn ó fẹ́ máa sọ kinní kan Saheed Shittu ní tó wọ̀ náà dálẹ̀ nínú àwọn wàhálà lọ́tún lọ́sì ó pọ̀ o lè ṣe dáwà o lè treat tawhid I always tell you this o lè treat tawhid ẹ láì fi fa wàhálà o lè pa àwọn èèyàn àwọn àfáà wá kó wá ṣe lecture kó wá treat anything these afars you are calling they are making a lot of senses make sense àwọn àfáà yẹn pass good messages fún wa láàrin nǹkan kan bẹ́ẹ̀
èèyàn tó bá ní àwọn àfáà tó ń wá ń pọ̀ wọn kọ̀ọ̀kan ń bẹ̀ àbòsí ni. Àwọn àfáà tó ń pè wá wọ́n pass message àwọn gbọ́ kan lára àwọn gidi tọ́rọ̀ wọn dẹ̀ nítumọ̀. Àwọn àfáà tó ń pè wá tó wá síbi program tó ń pass lectures wọ́n make sense gan. Ṣùgbọ́n anytime tí wọ́n bá ti lọ fẹ́ ṣe kíní tí wọ́n ṣe ń pé bóyá o pa àwọn àfáà wá ọ̀rọ̀ ẹ máa ń tako oríṣiríṣi, ó máa fa wàhálà, ó máa discriminate. No, kò yẹ kó rí bẹ́ẹ̀. Ṣé rí Ọlọ́run ló dá yàn, Ọlọ́run ló dá ilé ayé, Ọlọ́run ló dá everybody. Lẹ́yìn tó Ọlọ́run dá wa tán, Ọlọ́run tún sọ pé ọjọ́ ìgbéde àlìkìyámọ̀ wà, which is judgment day. Ọlọ́run tó ní judgment day wà, Ọlọ́run ti mọ̀ pé àwọn nǹkan òun máa dájọ́ wọn. Ọlọ́run náà ló sọ pé àlùjọ náà wà, Ọlọ́run náà ló sọ pé náà wà. Ọlọ́run tó sọ pé àlùjọ náà wà, Ọlọ́run ti mọ̀ pé àwọn kan ló belong síbẹ̀. Ọlọ́run tó sọ pé náà wà, Ọlọ́run náà ti mọ̀ pé àwọn kan ló máa belong sínú náà. Kọ́lọ́run máa ṣe wá lọ́mọ náà. Làdúrà tí everybody máa ń gbàdúrà. Kò wá ṣe pé wọ́n ló máa dájọ́ ẹnìkan ní pé ọmọ náà làwọn ẹnìkan, ọmọ àlùjọ náà làwọn ẹnìkan ló ń ṣe dáadáa, ẹnìkan ò ṣe dáadáa. Tó bá rẹ́ni tí ò ṣe dáadáa ó lè sọ fún, tó bá gbọ́, tó bá dẹ́ gbọ́ ó kù Ọlọ́run. Ọlọ́run ló lẹ́tọ̀ọ́ àti dájọ́ èèyàn, ìwọ kọ́ ló máa dájọ́ èèyàn. Ìwọ kọ́ ló máa sọ pé nìkan ò ṣe kíní pé, ìwọ kọ́ ló máa sọ pé nìkan máa wọná, ìwọ kọ́ ló máa sọ pé nìkan ẹni bí. Tí wọ́n bá believe tó pé òun ṣe nǹkan kan, òun wà glaring ní pé òun pariwo àwọn ẹnìkan sí ìdá, kò sẹ́ni tó rí kọ̀ọ̀rọ̀ wọ náà. So o ò lè sọ pé o mọ́, o ò lè sọ pé o máa wà lùjọ́ náà. Torí pé woman kan sọ lọ́jọ́ kan pé Saheed Shittu tó bá dá lùjọ́ náà tó bá rí mi, béèrè mi lọ́wọ́ Ọlọ́run, béèrè orúkọ mi. Ta ló sọ fún ẹ pé Saheed Shittu máa wà lùjọ́ náà? Ta ló sọ fún ẹ pé wọ́n máa wọ náà? Ọlọ́run ló mọ ẹni tó ń sìn òun, Ọlọ́run ló mọ ẹni tó ń ṣe dáadáa. Torí pé nìkan kí wọ́n sìn, ṣé tí rí gbẹ̀yìn ẹ̀ tí rí gbẹ̀yìn ẹ̀. Saheed Shittu dájọ́ Google Maharaj tó bá sọ pé ìwọ mọ ẹni tó máa wọ náà, ó mọ ẹni tó máa wà lùjọ́ náà. Kò ń ṣe Christian ló ń bá fa o, Mùsùlùmí ló ń bá Mùsùlùmí fà. Ẹjọ́ nítorí Ọlọ́run ṣé n tó kàn wá kù nìyẹn nínú ẹ̀sìn. Ẹjọ́ ṣé n tó kàn wá kù nìyẹn àtàwọn àfáà tó ń plan ibi tó láwọn fẹ́ plan ibi lé Saheed, ṣé n tó kàn wá kù nínú ẹ̀sìn nìyẹn ká máa ṣe ibi léra lórí. Àti Saheed Shittu náà tó ń sọ pé àwọn àfáà olórí burúkú ni wọ́n, kíní kan ni wọ́n, ẹni náà ni wọ́n jọ. Ta ló sọ fún wọn pé ẹnu àlùjọ náà ni wọ́? Ta ló sọ fún ẹ pé ẹnu àlùjọ náà ni wọ́ tó ń dájọ́ àwọn ẹnìkan? Wọ́n tún wá ló gbé, èmi ti rí picture àwọn ibi tó ti gbé bọ̀n dání ti pẹ́, torí pé when you started last year I went through your profile, mo lọ wọ àwọn profile ẹ̀, mo fẹ́ mọ báwo ló ṣe wà responsible sí. Then mo dẹ̀ rí under profile ẹ̀ pé o gbé bọ̀n dání, o ṣe mo rí everything, so I count it as nothing. Torí pé kò ní ìtumọ̀ sí mi, kò tiẹ̀ pín mi, but 1% fún mi kan tí wọ́n ṣe lẹ́nìkan wá ṣe fún ẹ ló wá ká ẹ lára, ló wá sọ pé ní ẹ tọpinpin ẹ ní pé for that reason every Friday wàá máa ṣe alalẹ́ Morikaz. O ò dẹ̀ ní yé stop láti máa sọ̀rọ̀ sí àwọn àáfàá wọn nítorí pé ní ẹ lọ tọpinpin ẹ, nítorí pé lọ wá picture tó ti yà ti pẹ́. 1% nínú nǹkan tó máa ń ṣe lẹ́ni ẹ ṣe. How? O máa lọ sórí social media, wàá lọ sí YouTube or anywhere, wàá lọ tú fídíò táwọn àfáà ti ṣe tipẹ́tipẹ́, wàá lọ tú, wàá lọ wábi tó ti ṣe mistake, tó ti sọ wrong thing, wàá mú jáde, wàá wá post ẹ̀. Kò ń ṣe pé recent one. So wá réyàn tó wá lọ tú profile tiẹ̀ náà, tó wá lọ mú picture tó ti yà tipẹ́, tó ti gbé ìbọn dání, tó wọ kámù, wọ́n wá tú jáde, wọ́n ló ń tọpinpin ẹ̀ for that reason. Ọmọ Morikaz ni wàá máa bá gbogbo wọn fà. Ẹjọ́ nítorí Ọlọ́run, ṣé ohun tó kàn nínú ẹ̀sìn nìyẹn? Ìgbà tó wá fi allegation pẹ̀ tán pé kíní kan ó gbébọn, kíní kan criminal ní ó wá sọ pé òun ṣe fàájì, kájọ gbé yẹ̀wò bí onílàákàyè. Tó bá léèyàn fẹ́ ṣe fàájì, tí bá fẹ́ ṣe fàájì or anybody tó bá fẹ́ ṣe fàájì, tó bá ló fẹ́ ṣe fàájì kó wá outside Nigeria, accepted, o lè wọ kámù, mo lè wọ kámù, mo lè jáde ń sìn kí lọ mú kámù, kí lọ ra kámù ní gbòòrò kí n wọ, tó bá wù mí, kò sí wàhálà. Kò ń ṣe Nàìjíríà lọ ti máa mú ẹ lọ lè lu ẹ̀pà tó bá wọ kámù. Bọ́ kí tó lè ronú pé mo fẹ́ lọ ṣe fàájì, kí wọ́n á ní kí ni mo fẹ́ fi ṣe fàájì o, kí wọ́n á ní mo fẹ́ lọ gbé ìbọn, ní pé mo fẹ́ lọ gbé ìbọn, pé mo fẹ́ lọ máa yìnbọn, fẹ́ lọ máa kọ́ bọ́ ṣe yìnbọn. Á jẹ́ pé no, ìkọ̀kan ti wọ́n pẹ̀lú mi, ọkọ̀ jẹ́ pé oníjàgídíjàgan lèèyàn, èèyàn fẹ́ practice terrorism, tó jẹ́ pé ó fẹ́ practice kíyàn tó lè ronú pé mo fẹ́ lọ ṣe fàájì. Kí ni mo fẹ́ fi ṣe fàájì?
kí wọ́n á ní ìbọn ni mo fẹ́ lọ máa yìn, mo fẹ́ lọ máa kó bọ́ ṣe ń yìnbọn, mo fẹ́ fi ṣe fàájì. Oníjàgídíjàgan lẹni yẹn máa jẹ́. And I always say this, Saheed Shittu, all what you are doing, you are not doing it for the sake of Allah. You are doing it for your own benefit, and I will give you my points and the reasons why I'm saying all this. Nǹkan tí mo fi ń dárúkọ Saheed Shittu, tí mo fi sọ pé Saheed Shittu kìíní kan, mo rí pé wọ́n gangan ló ṣe foundation wàhálà lọ́tún lọ́sì. Torí pé tó bá jẹ́ pé bí àwọn bàbá tó ti lọ àtàwọn bàbá tó ti lọ, àwọn àfáà tó ti lọ tó ń ṣe àlìsùnnà, tó bá jẹ́ pé bó ṣe ń bára wọn fà á lé ilé yìí o tó ń ṣe yìí, kò ní sífẹ̀ẹ́ láàrin mùsùlùmí kọ̀ọ̀kan. Kódà tẹ́lẹ̀ bá rí ilé afẹ́ pa ilé, tẹ́lẹ̀ bá fẹ́ rí ilé afẹ́ pa ilé. So kí ni wọ́n fẹ́ dé bá? Wọ́n máa ń pẹ́ mo ti bẹ̀rẹ̀ question kan, who is your own father? What has your own father done for the growth of Islam in Nigeria? Kí ni bàbá tiẹ̀ ti ṣe fún ìrànlọ́wọ́ mùsùlùmí, fún ìrànlọ́wọ́ Islam ní Nigeria láti fi gbé Islam ga? Kí ni bàbá ẹ̀ ti ṣe sọ? Who is your father? Jẹ́ ká mọ̀, káà náà wá tọpinpin pé kí ni bàbá ẹ̀ ṣe. Nítorí pé wọ́n máa ń ṣépè fáwọn bàbá àwọn èèyàn tó ti ṣe ẹ̀sìn sẹ́yìn. Ó ló fẹ́ dájọ́ wọn nípa wọ́n jìyà Ọlọ́run nù sàárè, nípa máa wọná ni. Kí ni bàbá tiẹ̀ ti ṣe láti fi gbé Islam ga? Jẹ́ ká mọ̀, who is your father? Kí ló ti ṣe? So kó tó lè tún ronú pé ó fẹ́ gbébọn, ó fẹ́ lọ máa fìbọn ṣe fàájì, oníjàgídíjàgun èèyàn ló máa ronú bẹ́ẹ̀. Ohun ṣámì. So tó bá dé Nàìjíríà tó bá gbébọn fún ẹ, àti gbébọn dání àti ìpààyàn kò lè jẹ́ kankan sí ẹ náà lóòótọ́. Kò lè ní ìtumọ̀ sí ẹ. Before I always think, because I don't have any relative tó ń ṣe jálàbí, tó ń ṣe àwọn àfáà kìíní, so kò kàn mí. But ó ti ń ba Islam lójú jẹ́, àwọn Christian ti ń dá sí i, ó ti ń sọ oríṣiríṣi lọ́tún lósì. Àwọn agbẹ́ àwọn àfáà, àwọn olórí burúkú àfáà kìíní kan, wọ́n bára wọn fà, wọ́n ṣépè fún àwọn ẹjọ́. Ṣé nǹkan tẹ́ ń ṣe ṣó ń ran Islam lọ́wọ́ ni? Okay, tó bá lọ fẹ́ free àwọn èèyàn from intellectual bondage, ó ti ṣe wọn bá tó lè ṣe. Àwọn tó máa discover nǹkan ti discover nǹkan, and you brought up a good idea by calling some ustaz, calling them out to pass lectures to us. They are making a lot of senses. We are gaining a lot of things from them. Like seriously, big time. Àwọn àfáà tó ń pè, tó ń wá, tó ń ṣe wá sí. It makes sense now. And tó bá dẹ̀ rí pé nìkan ṣe nǹkan tó worst, o lè get contact ẹni yẹn, o lè pe ẹni yẹn, o lè bẹ́ ẹni yẹn sọ̀rọ̀, tẹ́ni yẹn bá gbọ́, tí ó bá gbọ́ fàkátì, ó kù ó kọlọ́run, jẹ́ kọlọ́run dájú ẹ̀. Ẹni tẹ́ ń sọ, ìtẹ́ ń pè ní ẹnìkan búlálà kíní kan, ní pé olórí ibú ni ó sọ̀rọ̀ ẹ̀ lórí program, ó ní olóṣì kíní kan, kó sọ̀rọ̀ nípa ẹ̀kọ́ ṣe kíní kan. Let me tell you one thing, kò sí wèrè níbi kankan. Tẹ́nìkan bá ń ṣe ohun tí ò dáa, tó bá rẹ́nìkan pè sákìyèsí, ṣó mọ̀ pé possibility wà kẹ́ni yẹn change lójú ẹsẹ̀. Ṣùgbọ́n àwọn tó fẹ́ pèèyàn sákìyèsí, báwo ló ṣe fẹ́ approach ẹ̀, ó matter gan. Ìwọ torí ń gbéyàn sọ burúkú, èmi náà gbà tí mo gbá àwọn ọ̀rọ̀ tó sọ, mo pẹ́ ni yìí kò ní làákàyè, àwọn ọ̀rọ̀ tó ń sọ yìí kò make sense. Mo dẹ̀ rí gbogbo nǹkan tó ń sọ lórí ẹ̀, táwọn àfáà kan náà jáde tó ń sọ búlálà kíní kan. And I did one thing, mo pe brother mi, kó get contact ẹni yẹn. Brother mi dẹ̀ pé Blala, ṣé Jamiu Blala, ó ṣà pé guy Blala yẹn tó ń sọ oríṣiríṣi yẹn, wọ́n pè, wọ́n bá sọ̀rọ̀. Mo ní kó bá sọ̀rọ̀, after tó bá sọ̀rọ̀ tán, ojú ẹsẹ̀, wàláhì ojú ẹsẹ̀, ó dẹ̀ appreciate wọn, ó dẹ̀ ṣe fídíò, ó dẹ̀ forward fídíò yẹn sí wọn padà. Mo ní kó bí kí ló ń fẹ́ kó má bà Islam lójú jẹ́, ó dẹ̀ ṣe fídíò yẹn, ó dẹ̀ forward fídíò yẹn sí wọn padà. Ó dẹ̀ forward fídíò yẹn sáàfà tó ń complain pa búlálà kíní kan, ó dẹ̀ post fídíò yẹn sí social media. Ìgbà tó post fídíò yẹn sí social media, ó ní kẹ́ yá fi òun fọ́lọ́n, kẹ́ yá fi òun fún Ànábì Muhammad. After tó post fídíò yẹn, àwọn ẹnìkan tún ṣe sọ pé kò tún bá tán, kò ṣe kíní kan, ṣẹ́yìn lọ́lọ́run ni. Tí ó bá ti tẹ́yìn lọ́rùn, ẹ lọ ṣe míì fún èèyàn tó dẹ́n pé tí ẹ̀ríyàn bá sọ̀rọ̀, ìwọ tó fẹ́ correct èèyàn tó ń ṣe gidigidi, ẹnìyàn ò lè gbọ́, kò lè gbọ́ láyé. Bọ́ bó bá ṣe báyàn sọ̀rọ̀ ó mátà gan. Ẹni tẹ́lẹ̀ tí ń bá fà kíní kan tó ń ṣe mí, ẹ̀ẹ̀kan tí mo ní kí brother mi bá sọ̀rọ̀, ẹ̀ẹ̀kan ló bá sọ̀rọ̀ tó dẹ̀ gbọ́ lójú ẹsẹ̀ ṣẹkẹsẹ̀ tó bá sọ̀rọ̀ ló dẹ̀ ṣe bí. Ṣé nìyẹn sórí ẹ̀rọ apéjú wọ lọ bẹ́ẹ̀? Ìwọ Saheed Shittu, ó ti réyàn sọ fún ẹ pé o lè ṣe tàwíìdì tó ń ṣe, o lè pass information tó fẹ́ pass láì ṣe jàgídíjàgan kankan.
láì bẹ́ni kankan fà ó ti réyàn sọ bẹ́ẹ̀ fún ẹ ṣùgbọ́n o ò gbọ́ ó tún pe ọ̀gá Sunday Igboho wá sí orí púrógámù tó ń ṣe ó sọ fún ẹ fúnra wọn pé Ọlọ́run ti bù ẹ́ láṣìírí má bọ́ àwọn àfáà mọ́ ọ̀jọ́ nítorí Ọlọ́run má bọ́ àwọn àfáà mọ́ má ṣe pé fáwọn àfáà mọ́ olóò ti gbọ́ ó tún kúrò níbẹ̀ ọjọ́ kejì ó tún ti bẹ̀rẹ̀ sọ̀tàwá lẹ́ran oko láàrin ìwọ àti bílálà tó ń sọ yẹn o ò gbọ́ tẹ̀lómi nǹkan tó fẹ́ ṣe ló fẹ́ n tó ń ṣe yẹn ló wá ètò ipò tí ń rówó ń díẹ̀ o ti rówó ń díẹ̀ o ò focus lórí life tiẹ̀ mọ́ o ò focus lórí future àwọn ọmọ tó bí why because o ti ń rówó ń díẹ̀ wọ́n ti ń ṣe advert lórí platform tó ń ṣe wọ́n ti ń ta CD. You said you are not doing it for the sake of money but you are getting percentage from whatever they sold out. What are you saying? Oh, le do everybody as you are saying. If you think you are crazy, you always see someone who is more crazier than you are. If you think you are a big deal, you see someone who is a real big deal. Like seriously, I can prove you wrong in 1 week. Mo lè prove you wrong ní ọ̀sẹ̀ kan. Gbogbo nǹkan tó ń ṣe, ó tún wá ń ṣe account number káàkiri. Mo tún wá ń rí àwọn èèyàn tó ń ṣe account number. Saheed Shittu ẹ dá sí tọlọ́run ẹ ṣe kíní kan mò ń wọ̀n pé kí lélẹ̀ ṣé tọlọ́run náà lélẹ̀ yìí ṣé kíní tó ń ṣe ṣé òun ṣe nítorí ọlọ́run lélẹ̀ kó ṣe account number àwọn ọ̀rẹ́ ẹ̀ máa pè sórí platform ẹ sórí nǹkan tó ń ṣe sórí live video wípé Saheed Shittu àfà Saheed ẹ bá ṣe account number yín o à ń gbádùn yín o à ń gbádùn yín o àmọ́ pé ìnáwó àmọ́ pé ti ná mílíọ̀nù sórí ẹ̀. Ẹ bá ṣe account yín àwa náà fẹ́ dá sí tọ́lọ́run. Who is fooling who? We are not fooling anyone. I know about all what you are doing, brother. Mo lè prove very wrong lọ́sẹ̀ kan gbogbo nǹkan tó ń ṣe yẹn máa ṣe fún ẹ. Òun san wifi monthly àbí òun san wifi monthly then and what again? Wá ní o ti náwó o ti ṣe kíní kan o ti ṣe kíní kan tó bá fẹ́ ṣe anything o ò ṣe nǹkan tí wọ́n ń ṣe yìí o ò ṣe fọ́lọ́run. O ṣe nítorí Ọlọ́run tó bá lò tún fẹ́ ṣe fàájì nípò wà láàbúrò tó fẹ́ ṣe fàájì you can go for skydive, you can go for bungee jump, you can go for boat cruise, you can go to pool, you can go to beach, you can go to a lot of places, you can go to cinemas, you can go to anywhere, you can go to museum. Kò ń ṣe pé máa lọ gbé ìbọn olóńkọ́ bọ́ ṣe ń yìnbọn kí ni profit ẹ̀ tó fẹ́ gé níbi tó bá fẹ́ yìnbọn tí ó máa ṣe jàgídíjàgan yóò máa ṣe pé o fẹ́ ní tírénì pé o lẹ́mìí àti máa pààyàn olẹ́mi àti máa ṣe wọ́n fẹ́ preach Islam bí wọ́n gbọ́ fẹ́ pé àwọn èèyàn pass information tó fẹ́ pass láì fi dá wàhálà alẹ́ láàrin àwọn mùsùlùmí débi pé ẹnìkan máa hate ẹni máa ní ẹ̀mí pé ẹnìkan fẹ́ ṣe ibi sẹ́nìkan why torí Ọlọ́run kò kàn mí ó ti ń ká mi lára wàláhì ẹ wá láti last year same thing lẹ́sọ títí tọ́dún kan fi parí why ṣé Islam náà lélẹ̀ kò sífẹ̀ẹ́ gbogbo nǹkan mùsùlùmí ló worst kò sífẹ̀ẹ́ gbogbo nǹkan mùsùlùmí ló má àwọn kírísítẹ́nì gan wọn ṣe tó yìí náà Daddy Freeze ò ṣe tó yìí why what is your benefit from all this because you want to get money or what wọ́n fẹ́ ta CD wọ́n fẹ́ dáwọ́ wọ́n fẹ́ send owó sí àkáǹtì ẹ̀ àbí torí kí ni o ò ṣe tọ́lọ́run mọ́ tọ́lọ́run kọ́ ló ń ṣe yìí o if you don't know tọ́lọ́run kọ́ tó o dẹ̀ tún ṣàbòsí. I told you I send VN to you privately ní pé tó bá sọ pé òun ṣe dáwà tó bá lóun kó bàjẹ́ ní ẹ̀sìn Islam kí ló rí sí un tá a fa kí who is this kí ni nǹkan tó rí sí nǹkan tí àfa ẹlẹ́yà ṣe kí ni tó rí sí kí ló rí sí ó torí ń gbọ́fẹ́ tíyàn mọ́ ẹ̀wọ̀n ó torí gbọ́fẹ́ tíyàn mọ́ prison ó make sure pé mùsùlùmí ẹgbẹ́ wọn lọ́jọ́ yẹn kò kí jumat ó make sure pé mùsùlùmí ẹgbẹ́ wọn lọ́jọ́ yẹn kò kí jumat tó mọ̀ pé àwọn náà kí jumat torí pé ní ẹ bú wọn ó ṣẹ̀wọ̀n ṣé wọn ọ̀rẹ́ ní tó ṣe jù bẹ́ẹ̀ lọ fún ànábì Muhammad ni ṣùgbọ́n ní alison náà wọ́n kọ́ ṣe ànábì ni ṣé ìgbà táyé ní tẹ́ni tó ṣe jù bẹ́ẹ̀ lọ fún ànábì sànábì bẹ orí ẹ̀ níwá torí ẹ̀ ó make sure pé ní ò lọ kí jumat wọn náà dẹ̀ lọ kí jumat ìgbà tí wọ́n dẹ̀ fẹ́ dájọ́ sorry kọ̀ọ̀kan ló interrupt ìwọ tó bá ló fẹ́ kó bàjẹ́ má wà bias má wọ pé ẹnìkan alison náà ẹnìkan kíní kan tó bá níwọ̀ mùsùlùmí dúró ní dúró mùsùlùmí òun wò pé àáfàá kan kíní kan ẹnìkan alison náà ẹnìkan no
wọ́n discriminate nǹkan tó ń ṣe yẹn wọ́n discriminate ni àfáà tí yàn mọ́lé mùsùlùmí ẹgbẹ́ wọn lọ́tì mọ́lé o wọ́n make sure pé ó ṣẹ̀wọ̀n wọ́n make sure pé kò lọ kí jumat lọ́jọ́ yẹn àwọn gangan lọ kí jumat torí pọ́fẹ́ tì mọ́ wọn wọ́n fẹ́ make sure pé àwọn proof báwọn ṣe jẹ́ fún wọ́n gba aṣọ lọ́rùn wọ́n make sure pé gba ṣòkòtò ló kù bọ́ksà ní díẹ̀ nìkan tó pọ́fẹ́ tì mẹ́wọ̀n mùsùlùmí islam mùsùlùmí sí mùsùlùmí wọ́n ṣe christian sí mùsùlùmí mùsùlùmí ara wa là ń bára wa fà mùsùlùmí ara wa là ń bára wa ṣọ̀tẹ̀ lójú ara ẹ̀dẹ̀ rẹ̀ òde ráwọn èèyàn tó ń pùṣẹ̀ ní pé máa ṣe lọ à ń gbádùn ẹ̀ máa ṣe lọ à ń gbádùn ẹ̀ kí ni nǹkan tó ń pàṣẹ sí islam kí ló ń ṣe kí ló ń pàṣẹ islam wàhálà ní gbogbo kínní ìgbọ́ tó lọ gbébọn tó lọ ń tẹ̀ nìbọn kí lẹ́sàmpù tó ń filẹ̀ fáwọn ọmọ ẹ̀ tó bá dọjọ́ wájú tó fẹ́ ló fẹ́ ṣe nǹkan rere kan nàìjíríà ó máa fi kínní fight against ẹ̀gàn tó bá mọ̀ bó lọ ń gbébọn terrorist ní kínní kan wá ló ń ṣe fàájì ṣé ìbọn ló fi ń ṣe fàájì ṣé tọ́ ìgan ni ṣé tọ́ ìgan ni tó lè fi ṣeré ìbọn tó lè pààyàn ò lọ ṣe fàájì ò lọ sinimá ò gbọ́n àwọn ọmọ lọ ṣe sinimá kó lọ boat cruise kó lọ oríṣiríṣi kó lọ ṣe fàájì tiẹ̀ ìbọn ni fàájì tiẹ̀. ìgbà tí mo ní o sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí táàfà Imran Eleha ṣe ó sọ pé ohun tó yẹ kó ṣe fún náà ló ń ṣe fún yẹn ó yẹ kó pọ́nìṣì ẹ̀ ó yẹ kó pọ́nìṣì ẹ̀ kí lọ́lọ́run sọ nínú Al-Qur'an nípa jumat nípa ìwọ tó tún já fà tó wà lọ kí jumat tó wà lọ ti mùsùlùmí ẹgbẹ́ ẹ̀mú ẹ̀wọ̀n torí pé ó ṣe ẹ̀ torí pé ó bu ẹ̀ torí pé ó sọ̀rọ̀ sí fámílì ẹ̀ o ò rọ́rọ̀ sọ sí yẹn ṣùgbọ́n anybody tí ó bá kí ń ṣe àfà alìsùnà ìwọ nìyẹn rẹ́dì láti takò sọ́sọ́ fún yín pé gbogbo àfà alìsùnà ló perfect ni ṣó fẹ́ kí n mú picture jáde kí n máa sọ fún yín pé wà àfà alìsùnà yìí ó gbó wa sá lọ ń bíbà ẹ̀ tí ò dẹ̀ ń ṣe rọ́ tó gbó wa mẹ́rin sá lọ so ibo ló ti rẹ́ni tó perfect ṣe bí mùsùlùmí jọ ni wá ó lóun fẹ́ bá a ṣe nǹkan a dẹ̀ trust ẹ̀ tó gbé ó pera ẹ̀ láàfà ó dẹ̀ gbó wa sá lọ dè ní àrímọ́ ó fi wá sí gbèsè. So what are you saying? Òun dá wàhálà lẹ̀ o if you don't know òun dá wàhálà lẹ̀ big time òun dá wàhálà lẹ̀ so wàá tún wá rélé o tún ní o tún lẹ́mìí lára bí báwo lọ ṣe ń sọ tó bá ti rí tẹ́nìkan ṣe nǹkan gbogbo ọ̀nà tó fi máa tako ènìyàn ló máa wá ó dẹ̀ máa ń tọpinpin gan mọ́ mọ́ ẹ́ so you are free. Last year tó lọ gbé picture tèmi tó fi picture mi sí orí social media tó sọ pé mo mọ tí rí kinní kan picture yẹn ṣì wà ń bẹ o ṣì lè gbé o kó lọ fi sí social media pé mo mọ tí o ṣe ti gbọ́ èmi máa sọ fún ẹ pé màá prove ẹ wrong tó bá lọ tọpinpin àwọn kan tọpinpin jù ẹ lọ nǹkan tó ló ń ṣe yẹn you will always see someone who will be more crazier than you are tó bá jẹ́ pé o fẹ́ fìfẹ́ sínú Islam ní gbogbo fẹ́ máa dáhìn àwọn èèyàn rò ó fẹ́ máa pọ̀ ẹ̀yìn mùsùlùmí sẹ́yìn mùsùlùmí ó fẹ́ máa jẹ́ kíjà máa wà láàyè tó bá jẹ́ pé nǹkan tó kún ọ̀wọ́ kù nìyẹn bring it on. Anytime you want to come to Nigeria please let me know jẹ́ kí n mọ̀ tó bá fẹ́ wá sí Nigeria èmi náà máa wá sí Nigeria fún ẹ I will come to Nigeria máa wá bá ẹ lágàrà o ìwọ tó ń dájú àwọn èèyàn wàá mọ̀ pé Ọlọ́run ọ̀ṣọ́ máa gàrà o Ọlọ́run wà láti ìsàlẹ̀ Èkó Ọlọ́run gbogbo ayé ni Ọlọ́run ló dé everybody Ọlọ́run ló lẹ́jọ́ everybody lọ́wọ́ ìwọ kọ́ ló máa dájú èèyàn tó bá ti fẹ́ wá sí Nàìjíríà jẹ́ kí n mọ̀ ó ṣe ń ṣọmọ títì o mo mọ̀ pé ó ń ṣọmọ títì I will come and meet you èmi ò láwọn ẹnìkan tí máa kó dání máa wá bá ẹ privately máa sọ fún ẹ ẹjọ́ òun ló máa ráyè a máa pe public lecture fún ẹ ní Surulere ìbọn nǹkan dẹ́mu gbogbo àwọn èèyàn tó ń ṣe lecture olóhàn sì sọ ó bẹ̀rẹ̀ sí ní sọ ṣànàbí ṣoògùn ṣóòṣoògùn tó pọ́ pé ọ̀pẹ̀ máa mọ̀ fà kọ́ wá ṣe lecture ó ní wọn ṣe dáadáa àtìgbà yẹn ló ti ra ó lé ṣànàbí ṣoògùn ṣóòṣoògùn ìwọ gangan kí ni lecture tó lè pass fún wa èmi àti brother mi ní sin afẹ́ challenge ẹ anytime tó bá fẹ́ wá sí Nàìjíríà jẹ́ ká mọ̀ a máa torí tiẹ̀ a máa wá sí Nàìjíríà fún a máa pe public lecture fún ẹ ní Surulere a máa gba tí a lè ná ju 50,000 lọ fún ẹ pàkínní a máa pe lecture a máa ṣe lecture wàá ṣe lecture a máa pe crowd ní Surulere a máa tẹ poster fún ẹ o kò gbọdọ̀ agree pé o máa wá o máa ṣe ẹyọkan ní Padenti playing ground o máa ṣe ẹyọkan lójú ẹlẹ́gba nínú ọ̀bẹ̀lẹ̀ o máa dẹ̀ ṣe ẹyọkan ní Olùmẹ̀gbọ́n ní Love Garden o máa ṣe ẹyọkan o dẹ̀ tún máa ṣe ẹyọkan ní Shita mo ti ń sọ fún ẹ nìyẹn tó bá accept the challenge jẹ́ kí n mọ̀ kí wọ́n gangan wá ṣe lecture 4 péré a máa mú ẹyọkan per week kó àwọ̀ bó ṣe máa ṣe sọ sí wá sọ̀rọ̀ níwájú crowd tó bá ní o fẹ́ máa show mistake àwọn èèyàn ká wọgbọ́n ta lè kọ́ lára ẹ̀ wọ́n ṣe pé máa wà lórí social media wàá máa pariwo wàá máa kígbe
wọ́n á máa condemn gbogbo nǹkan tó bá ti rí má bọ̀ a máa take care gbogbo ẹ̀ brother mi gan máa sanwó chair anything a máa ṣe a máa gba canopy a lè ná iye kankan kí ni tó lóun ṣe lórí social media yìí tó lóun o san wifi o ń ṣe kíní káwọn èèyàn máa dá sí tó lóun látara ẹ̀ tó bá fẹ́ kí n prove it wrong in 1 week I will prove it wrong máa ṣe same thing máa ṣe platform tó bá lo fẹ́ bẹ̀rẹ̀ alalẹ́ mọ́ríkà tó fẹ́ máa takò àwọn mùsùlùmí ẹgbẹ́ kí láwọn àfáà kan sọ kíní kan tó bá jẹ́ pé nǹkan tó kó ẹkú nìyẹn a máa ṣe kankan máa ṣí platform fún ẹ àti alisun náà àtàlù bídíà o àtàlù anything náà ẹ máa pè wọlé àwọn èmi ò tún ní discriminate fún ẹ o ní pé ẹnìkan ò lè pè ẹ pè tẹ́ bá fẹ́ pè kí lẹ rí sí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ẹ sọ sí kí lẹ rí sí àtàlù sunna whatever you are as long as you are a Muslim you are welcome kí lẹ rí sí ọ̀rọ̀ tí Saheed Shittu sọ lọ́jọ́ báyìí ṣó múlà ká ìwà tí ó bá ti ní tó fẹ́ ra wọlé ṣó múlà gẹ́gẹ́ bí mùsùlùmí ṣé bó ṣe yẹ kó máa rí rẹ̀ ẹ dá sí a máa bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ and I will never take 1 naira from anyone so to tell you what you are doing is for your own benefit you are not doing it for the sake of Allah tó fi lè máa ṣí account number táwọn ọ̀rẹ́ ẹ̀ ń pè ẹ̀ tó wá ń lo scope tó ń sọ pé a mọ̀ pé ìnáwó ẹ̀ ṣí account number fún àwa náà fẹ́ rówó ń bẹ̀ àwa náà fẹ́ jẹ ládàá ń bẹ̀ irọ́ ni gbogbo ẹ̀. See the turn now, you have your own percentage there. There is no fool anywhere. You can't fool everyone. Make love. Islam is all about peace. You are not making peace. Oh, lè dájú èèyàn. Ọlọ́run mọ̀ àwọn ẹlẹ́bọ máa wà, ológun máa wà, Kristẹni máa wà, àwọn kèfèrí, àwọn Mùsùlùmí máa wà, Mùsùlùmí tó ṣẹ̀sìn dáadáa máa wà, gbogbo ẹ máa wà, everybody ò lè parẹ́. Ọlọ́run tó ṣe iná tó ṣe àlùjànnà Ọlọ́run ti mọ̀. Ọlọ́run tó lọ́jọ́ dájọ́ wà, Ọlọ́run ti mọ̀. O kàn ń dá wàhálà lẹ̀ ó wá dín pa àwọn kan ń gbìmọ̀ ó fẹ́ ṣe bí fún ẹ why ṣé Islam náà nìyẹn mùsùlùmí ẹgbẹ́ ara wa ní o ẹjọ́ kí lè re wa ẹlòmíì máa wá sórí social media ó máa mú fóònù ẹ̀ ó máa sub torí pé ó fẹ́ gbọ́ èébú tàfà kan bu ẹnìkan tó bá ti wá sub tán tó bá ti wá gbọ́ àwa máa ṣépè fàáfà yẹn and you didn't focus on your own life ṣé nǹkan tó kó ẹkú nìyẹn ṣé Saheed Shittu tó ń bá àwọn èèyàn ṣóun ló máa tọ́jú wa àti family ẹ̀ ṣé Saheed Shittu tó ń bá àwọn èèyàn ṣóun ló máa sọ fún ẹ pé next step tó kọ̀ nínú ilé ayé ò ṣe gbájúmọ́ ọ̀rọ̀ ilé ayé ẹ̀ tó fi jẹ́ pé àwọn èèyàn tó bá ti wá sí social media ni wọ́n ń bú àwọn àfáà ló ń ṣépè fún ṣóun tó kàn nìyẹn focus on your life tí guy bá ti rí pé kò sẹ́ni tó ń ṣépè tí ó ń sọ gbogbo ọ̀rọ̀ burúkú mọ́ òun kan máa stop ó lè máa pass lecture fún ọ máa rí kankan bẹ́ẹ̀. Stop all these dramas. Stop all this wahala you are creating. Please, for the sake of Allah. Ṣe Islam tara. Preach it, read it tara. Láì bá ní kọ̀kọ̀ fa wàhálà. Èmi ń bẹ̀ ni ṣùgbọ́n tó bá ló gbọ́ challenges méjì mo di fún ẹ. Who is your own father? If you say you are perfect, who is your father? Jẹ́ ká náà tọpinpin bàbá ẹ̀. Kí ni ìkọ́ tí bàbá ẹ̀ ṣe láti support àgbéga nínú Islam ní Nàìjíríà? Tó bá dẹ̀ sọ pé wọ́n perfect anytime tó bá fẹ́ wá sí Nàìjíríà let us know we will organize a program for you a public lecture in 4 occasions, one in Padinti Playing Ground, one in Ojuelegba in Surulere ayé wà nínú Ọ̀bẹ̀lẹ̀ ó máa ṣe lecture ẹyọkan nínú Love Garden Playing Ground ó máa ṣe lecture ẹyọkan nínú Shita lóríta mẹ́ta nínú Shita a máa pe public lecture a máa ṣe poster tó bá accept jẹ́ kí n mọ̀ date tó fẹ́ wá sí Nigeria we organize it me and my bro we will organize it we will pay for everything we are not going to take 1 naira from anyone. Let's see what we can benefit from you, Saheed. Let's see what you can pass to the public without criticizing anyone, without condemning anyone, without saying you are better than anyone. Let's see. Shebo expect káwọn afa wá sí kíní kó wà perfect. Wọ́n ṣàna bí now. They are human beings like you, like me. They have blood flowing in their veins. They have blood flowing in their veins. They are not perfect. Afa are not be to perfect gan. Ọlọ́run fọ ọkàn ẹ̀ mọ́ ni. Ọlọ́run fọ ọkàn ẹ̀ mọ́ ni. Ẹni kọkùn ò lè perfect you. They will always do mistakes. They will always say wrong things. Àwọn tó ń wọ́n ti ṣe 30 lectures. Some of them they go outside Nigeria to pass lectures to people. What are you saying?
but you are on social media, you are making video, you are saying things about them, bad things about them, you are looking for their mistakes. Come out, my boy, watch a public lecture. Man, brother, from the 4 you are going to do, I'm very sure you are going to make a lot of mistakes, and 2 from the 4. What is all this? Benefits what the pass information to the pass from start. Okay, you have done your own part, leave the rest. Let Allah judge them. You can't judge anyone. You can't say someone belongs to Hellfire. You can't say some people belong to. Fún nǹkan ẹyọ kan tẹ́lómi ṣé ó lè jẹ́ nǹkan ẹyọ kan ẹlẹ́ni òfin ní wà lùjọ́ náà. Tó bá believe pé ẹnìkan ló máa wà lùjọ́ náà, ẹnìkan ni ò ní wà lùjọ́ náà. Tó bá jẹ́ believe ti ẹnìyẹn. Àní ó dájọ́ Google Marriage sẹ́ sọ bí tó máa belong sí.